Orúkọ mi ni Ìyálóde Fúnmiláyọ̀ Ifákànkùnọlá. Èmi ni aṣojú, the priestess of Olumirin, èyí tí àwọn èèyàn mọ̀ sí Erin-Ijesha waterfall. Òní la ṣe ọdún náà. Ní báyìí a fẹ́ pèsè nǹkan tá a máa kó lọ sódò. Àwọn nǹkan tí Olumirin máa ń gbà gbogbo ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan àwọn la máa kó lọ sódò lónìí. Ní ọdún eléyìí ẹ rí i pé àwọn nǹkan tá à ń kó lọ àwọn kan wà níbẹ̀ tó jẹ́ pé wọn ò gé rárá. Àwọn nǹkan kan wà tó jẹ́ wípé bàbá fẹ́ gbé nǹkan lọ sódò àwọn kan wá ti gé èso wọn. Ẹ rí i pé wọ́n gé àwọn kan, ẹ rí i pé wọn ò gé àwọn kan. Ní òrìṣà Olumirin ó jẹ́ òrìṣà kan tí ó máa ń dá oríṣiríṣi àrà. Nítorí sí àwọn omi, àwọn odò, àwọn nǹkan bí abo náà máa ń gbà. Ṣùgbọ́n Olumirin láti ilẹ̀ nǹkan bí akọ ló máa ń gbà. Ọdún yìí ó tún ní gbogbo nǹkan tá a máa fi bọ̀ òun lọ́dún yìí pátápátá nǹkan akọ náà ni kó jẹ́. Torí pé òun fẹ́ ṣẹ́gun fún wa ní ìlú yìí. Ìyẹn lákọ̀ọ́kọ́. Ìyẹn wá jẹ́ lẹ́ẹ̀kejì ó tún ní gbogbo èso tá a bá máa mú wá gbogbo ẹ̀ kó jẹ́ odindi ó lóun fẹ́ gba gbogbo èsè òun. So ọ̀nà méjì ni èsè pín sí ti ọ̀dọ̀ tèmi tí mo jẹ́ aṣojú ẹ̀ ti ìlú ìyẹn tó jẹ́ ti eléyìí tó gbogbo àwọn ìlú. Ẹni tí ó wà sí aláàánú Elédùmarè yóò gbé pàdé wa Ìjọ̀rúnmọ̀lẹ̀ yóò gbé pàdé wa àárìbá ti ṣe o àárọ̀ náà gbẹ̀gbà àtúwálọ́dún àtúwálẹ̀ ní o èyí Olumirin Ìyálóde wọ́n ti sọdún ọdún ni wọ́n ti ṣe lámọ̀dún o ikú ò ní pa ọ́ àìsàn ò ní sí ọ́ àbúrò ò ní sí ọ́ ọkàn rí ò balẹ̀ gbogbo bí káà tí wàá mọ́wọ́ ká gbé wánú mọ̀lẹ̀ Irúnmọ̀lẹ̀ ó pọ̀pọ̀ rọ́pò fún ọ ọ̀rọ̀ ìgbà ti ṣe o ọ̀rọ̀ náà gbẹgbà o àbúrò ò ní sí ọ́ o ìbámọ̀ mọ́tọ́dún yóò ní jẹ́ tiẹ̀ o ìbámọ̀ kí n ti ṣe ti. Àṣẹ ọmọ Olumirin kọ́ ló wà ń bẹ bá ṣe b'Olumirin náà la bọ òkè so ó ní bí ojúbọ ẹ̀ ṣe rí so bójúbọ ẹ̀ ṣe rí náà òun náà la ṣe máa ibẹ̀ ló ti máa ń gba gbogbo ìbọ ẹ̀ kódà ìṣù náà wà ńbẹ̀ ojúbọ ìṣù náà wà ní inú ojúbọ ẹ̀ níbẹ̀ so gbogbo ẹ̀ náà la ṣe òbúkọ àfibọ ìṣù àgbò àfún Olumirin àgbò tàwọn ìlú òun náà fún òkè. Ó ní ìpèsè kan tó wà ní tó jẹ́ bí ìkẹta tẹ máa rí tí wọ́n kó oríṣiríṣi sí ìyẹn náà gé àwọn oríṣiríṣi sí ìyẹn la fi máa ń yànlẹ̀ káàkiri ìlú torí àwọn ojúbọ ṣì pọ̀ lẹ́yìn Erin-Ijesha tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ àwọn ojúbọ ibi tó wà ní Erin-Ijesha torí odò tó wà ní Erin-Ijesha yìí tí ì tún ṣe Olumirin ọtí mẹ́rin tó dódò odò ńlá náà bẹ́ẹ̀ mẹ́rin ló wà a sì lódò Ọ̀ṣun alómi tútù gangan fún rẹ̀ a ní odò Ọ̀nì a ní ó tún ṣe kankan náà
tó wà ní odò yìí tó wà ní gbogbo ẹ̀ náà la máa lọ yánlẹ̀ ń bẹ. A máa yánlẹ̀ lójúbọ Oòduà, ìyẹn tó jẹ́ ẹni tó tẹ Erin-Ijesha dó. Gbogbo ẹ̀ pátápátá ibẹ̀ ni à ń lọ báyìí pẹ̀lú àwọn arúgbá. Wọ́n máa yánlẹ̀ káàkiri. Àwọn ọmọ ọ̀dọ́ Erin-Ijesha amọ́gẹ̀dẹ̀ ọ̀mìnì wá fún yín lónìí o. Ẹ jẹ́ ká dé, ẹ jẹ́ kó máa bá wa gbé o. Ẹ jẹ́ kó máa bá wa gbé o. Àbọ̀dè burúkú ò gbọ́dọ̀ wọnú ọjà. Àbọ̀dè burúkú ò gbọ́dọ̀ wọ̀lú Erin-Ijesha. Kí ọmọdé ilé kó máa bí wẹ́rẹ́ o. Kájọ̀ kó máa sọ wá àlàfo. Ẹni tí ò lówó kan máa lówó lọ́wọ́. Ẹni tí ò lájé kan máa lájé lọ́wọ́. Ogun ò gbọ́dọ̀ kọlù Erin-Ijesha o. Ogun ò gbọ́dọ̀ borí wa o. Ogun ò gbọ́dọ̀ borí wa o. Ọ̀ṣun Ẹ̀rìn ó gbọ́ o. Olúmirin ó gbọ́ o. Wá ti wà lẹ́yìn báyìí o. Torí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o. Then tá bá ti kúrò níbi tí wọ́n ti ń kó gbogbo àwọn nǹkan lọ sínú ìlú, àwọn arúgbá a ṣe máa bọ̀ ní òkè. Wọ́n wá bá wa ní Olumirin torí èmi tí mo jẹ́ aṣojú Olumirin, èmi ni màá kọ́kọ́ débẹ̀. So àwọn arúgbá àwọn abá mi ń bẹ̀ láti máa dúró dè wọ́n. So ìgbà tá ti ṣe àwọn nǹkan tí ó yẹ ká ṣe láti ilé, tí àwọn ìyá Ọ̀ṣun náà tó ti ṣe àwọn nǹkan tí ó yẹ káwọn náà máa ṣe lọ́nà, èmi náà máa lọ dúró dè wọ́n sókè. So láwádé yìí o, táwa yìí o, tá ti ń dúró de àwọn àlejò wa kọ́ ti dé, àwọn arúgbá ń bọ̀ lọ́nà. So àwọn arúgbá tó bá ti dé tán náà ni lábẹ̀rẹ̀ gbogbo nǹkan tí a bá wá, la máa bẹ̀rẹ̀ everything tí a wá ṣe. Ọmọ mi ni Ìyáàfin Adéfúnkẹ́, aya Ọlọ́run Dágbójúbọ́lá. Mo jẹ́ ọmọ bíbí ìlú Erin-Ijesha, àbúrò Akínláwa Isaac Kábíyèsí o Adéyẹba ọmọ Ayẹni Ọ̀kín Ọlọ́rọ̀. Àwọn ni wọ́n jẹ Ọ̀kín Ọlọ́rọ̀ tù. Ọdún tá à ń ṣe lénìí yìí, ìyàlẹ́nu ló jẹ́. Torí àwọn nǹkan tó ṣẹlẹ̀ gan-an tá a rí lójúkorojú táwọn èèyàn gan dẹ̀ rí, a lérò pé irú ẹ̀ lè wáyé rárá. Ìgbà tí a bẹ̀rẹ̀ inú ilé láti gbé àwọn ìpèsè lọ, gbogbo àwọn òbí tá a dà ló ń yàn. Kò sí eléyìí tán dà lẹ́ẹ̀mejì kó tó yàn.
títí dáadẹ́ fi gbé pèsè yẹn débẹ̀. Ká tó débẹ̀ gan-an a rí i pé àwọn tó ń gbé pèsè yẹn lọ ìyá yẹn ti ń da omi ó ti fi ń pàdé wa lójú ọ̀nà. Ìgbà tá a lọ tá a wà ní ká tó gun òkè kínní níbi stemp yẹn ìyá yẹn dìídì bu omi báyìí ó dàlú wa lẹ́sẹ̀. Àwọn òpókè la ṣe ń lọ tá a gbé pèsè yìí lọ so àwa àti àwọn ọmọ omi tó wà ní àrọ̀bà kí tún lélẹ̀ ní ẹ má wọrí mo ló wá pàdé wa lójú ọ̀nà ẹ jẹ́ ká máa rìn sùn. Bàdà ṣe dé òkè òun fún rẹ̀ kúrò ní ara òkúta ó bẹ̀rẹ̀ sí ń dà ní agbede méjì ó ń dà sí orí everybody. Bàdà ṣe gbé pèsè yẹn débẹ̀ wọ́n gbàdúrà wọ́n ṣe wọ́n da obì àwọn ìlú wọ́n gbé pèsè tiwọn náà wọ́n ṣàdúrà àfún oúnjẹ wọ́n fún ó dẹ̀ gbà pẹ̀lú ìdùnnú ó dẹ̀ ìwúre fún ìlú. Àwọn tó ń wá gan a lérò pé báyà èrò lè pọ̀ tó yẹ. Àwọn òyìnbó tó ń ṣe ìṣẹ̀ṣe mo ṣàdé mi ìmọ̀ pé òyìnbó ń ṣe ìṣẹ̀ṣe mo gbà pàwọ̀ èèyàn dúdú nìkan là ń ṣe là máa ń ṣe ìṣẹ̀ṣe. Mo wá rí i pé gbogbo ìgbà táwọn bàbá wa ní wọ́n gba ìgbàgbọ́ tán wá ń ra odù fá wọn tán wá ń kó àwọn kan pèsè wọn àmọ́ pé òyìnbó ń lo orí wa ni. Mo wá rántí sọ̀rọ̀ bàbá mi tí àwọn ẹ̀gbọ́n mi bá ti mú àwọn ọmọ wọn wá wọ́n bá ti láwọn sọ òyìnbó sọ́sọ́ bàbá mi èwo lẹ́yìn ké bí ẹyẹ inú rẹ̀ sì sí kó àwọn ọmọ ẹ ní èdè ìbílẹ̀ wa àwa la gbà. So mo wá rántí pé àwọn yẹn ti wá láti wá pe omi ọbẹ̀ kó wa jẹ náà ṣe gba àwọn kan ṣẹ̀ṣẹ̀ wa lọ. Ṣùgbọ́n báyà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nílẹ̀ Oòduà àtàwà Erin-Ijesha pé àwọn orúnmọlẹ̀ wọ́n ti gbé dìde. Òkè ìgà kò ṣe é kọlù oṣù màríà Olumirin. Eléyìí tó wá jẹ́ àṣekágbá Olumirin ọdún Olumirin gangan òní pé lẹ́yìn bàtà bá ti bọ Olumirin tán lókè àwọn àlejò wọ́n gbọ́dọ̀ wá bí tó máa jókòó sí láti jẹun tí wọ́n á sì dá wa lára yá ń bẹ̀. So it's going to be a very lovely event. Torí bẹ́ẹ̀ gangan ibẹ̀ láti máa jẹun máa jàmàlà jẹ iyán jẹ oríṣiríṣi. Mo kí ìyálóde Ifá fún mi láyọ̀ Ifá kan kù ọ̀la pé ó kú ọdún èní o àtẹ̀yísàmọ́dún o. Bẹ́ẹ̀ náà ni mo kí bàbá wọn wà bí bàbá ọmọbìnrin wà bí àti ìyá ẹ̀ mo kí yín púpọ̀ àtẹ̀yísàmọ́dún o. Àti Olumirin màá kàn fẹ́ sọ díẹ̀ nípa ẹ̀. Nígbà tí ìlú yìí ń bọ̀ nígbà tí a kúrò nílé Ifẹ̀ tí àwa náà ń wá ibi tí a fẹ́ dúró sí lábẹ́ ẹ tó tẹ̀ ìlú igbó Akínláyèyé ayé ọjọ́ 17 la fi rìn láti Ifẹ̀ débi tá a wà yìí. Ìdí yìí dàbí pẹ̀lú yìí ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní Ẹ̀rìn-Ìtàdógún point from Ẹ̀rìn-Ìtàdógún. Nígbà tá a bọ̀ igbó ọjà nínú ìkọ́kọ́ tẹ̀dó sí. Igbó ọjà yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà ní ẹ̀bá odò. Ìbàdàn àgbẹ̀bẹ̀ tá a rí pé kò sí omi ní Yèyé ayé Akínlá tó ní kí àwọn ọdẹ tó bá àwọn wá ibi tí a ti lè rí omi. Àwọn ọdẹ yẹn ló wá síbi yìí tó dẹ̀ rí Olumirin yìí. Ìgbà tó ń débi tí kábíyèsí náà rí pé olúwa mi náà lélẹ́yìí another God. Òun la sọ di Olumirin lẹ́nìí. In other words, 1140 AD la kúrò nílé Ifẹ̀. Tá a dẹ̀ rin ìrìn ọjọ́ 17. Omi yìí òun la ló jẹ́ pé yóò ṣokùnfà bá a sọ àsìbí o. So omi yìí ó bẹ̀rẹ̀ tóbi ó bẹ̀rẹ̀ débi sáájú ìlú Ẹ̀rìn-Ìjẹ̀ṣà bí ẹ̀ mọ̀. Nítorí omi yìí àti àwọn òkè yìí tó yí wa káyìí. Torí àwọn kò tá a sọ yìí àkókò ogun náà ni tógun máa ń jà. So for protection òkè yìí ó yí wa ká. So kò jẹ́ kí ogun lè wọ àárín wa bí. Bẹ́ẹ̀ pẹ̀lú omi yìí ìdí nìyí tí a fi wà ní ìlú Ẹ̀rìn-Ìjẹ̀ṣà lénìí. Kábíyèsí ní kí n kí yín o
onídìrí gbàgbé pé a kú ọdún èyí o pé ọdún yìí ọ̀bù bìgìnì la lè pé ọ̀bù kí ló pé ọ̀bù bìgìnì ìbẹ̀rẹ̀ ọ̀tun mo wà pé ọdún tó ń bọ̀ mo máa dá ju eléyìí lọ dáradára gbogbo àwọn ará rẹ̀ wá síbi lẹ́ni tó bá tó dọ̀dún tó ń bọ̀ àápéjú àádẹ́gbèsè ànípẹ̀dí o gẹ́gẹ́ bí ẹni tó wúre ti wúre ìlú yìí á máa gbòòrò sí ni o á máa tẹ̀síwájú ni o ibi ò ní wọ̀lú yìí o ẹnikẹ́ni ènìyàn kẹ́niyàn tá a bínú obìnrin tó bá ní ìṣeré ìlú yóò wú òun igbe rárá ni àkáké wọlé o ló tó wọlé o igbe ló máa ká wọlé o igbe bẹ́ẹ̀ ni o lẹ́ẹ̀kan sí mo kí wa lórúkọ kábíyèsí. ìkan kàyéfì tó jẹ́ kàyéfì sí gbogbo èèyàn tí ó dẹ̀ kí n ṣe kàyéfì fún èmi nítorí mo mọ orú òrìṣà tó pè mí mo mọ nǹkan tí mo gbé lọ́wọ́ ó ní pé èmi ni mo kọ́kọ́ ṣáájú àwọn arúgbá torí mo sọ mo ní èmi ni wọ́n máa gbá ní òkè so mo ṣe débẹ̀ ní àárọ̀ yìí tí mo dé òkè bó ṣe kù díẹ̀ kí n débẹ̀ ní òjò tí ọkọ̀ ń rọ̀ díẹ̀ torí bá ṣe pèsè bá ṣe bẹ̀rẹ̀ sí ní bó ṣe rọ̀ sí ibi tá a ti ń pèlò èsì ẹ̀ náà lòjò náà ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n bàtà tí mo fi máa dé òkè ni ìyá mi ló dìde ló jẹ́wọ́ rẹ̀ lòjò ibà bẹ̀rẹ̀ tá a fi ṣe tán ní orí òkè tá a fi ṣe gbogbo ìbọn tá a fi parí gbogbo ìbọn lòjò fi rọ̀ ìgbà tí a rẹ̀ parí tán lókè bá a ṣe ń sọ̀kalẹ̀ èmi ni mo sọ̀kalẹ̀ láàrin gbogbo àwọn àlejò mi ti sọ̀kalẹ̀ tó bá ṣe bẹ́mi ṣe ń bọ́lẹ̀ báyìí ni mo dẹ̀ sọ fún ìyá mo ní ìyá o gbogbo wa àti lọ a fẹ́ lọ gbádùn ara báyìí àwọn àlejò kan jẹ́ káwọn àlejò ẹ̀ kán lè jó kán lè yọ̀ kí ni wọ́n dùn o jẹ́ kójò dá o òjò bá dá o àti bí ìgbà tó bẹ̀rẹ̀ sí ní kọ orin ẹ̀ nínú agbo tó bẹ̀rẹ̀ sí ń kì í ìgbà yẹn náà ni òjò tún bẹ̀rẹ̀ kódà àwọn tó láwọn ò lè ráyè wá tó bá ṣe Olúmirin tẹ́lẹ̀ tí wọ́n láwọn ò lè ráyè wá tó ń bẹ̀bẹ̀ tí mo ní kò sí wàhálà kò sí kan tá a fẹ́ ṣe ibi tó ń lọ òjò jẹ́ kán ṣiṣẹ́ wọn ò lè ṣe nǹkan kan bẹ̀ àwọn gan pé àwọn ò máa ríṣẹ́ ṣe bí táwọn wà ilẹ̀ f'Olúmirin ilẹ̀ o òjò tọ̀wọ̀dọ̀ wọn wá heavy tọ̀dọ̀ wa lọ. ọ̀pọ̀ ìmọ̀dì ẹ̀kún tí o mọ̀ ní. eégún ti dé o. ìwé ara kìkì wọ́n nù. bẹ́ẹ̀ni. ìfá bèbí ti ẹni rẹ̀. bẹ́ẹ̀ni. ìfámọ̀dì ẹ̀kún tí o mọ̀ ní òní kò tẹ̀lé bẹ́ẹ̀ni. ẹni mo lẹ́ o. Àrùnmìlà parapetu, parapetu, parapetu. Àrùnmìlà parapetu, parapetu, parapetu. Ẹlẹ́ṣẹ̀ ìwọ̀n mọ̀ sẹ́yìn ọ̀pọ̀ ẹ̀mí àti ìlànà ìlẹ̀. bàbá mi wá sí ilé ìfá tó dájú yìí o. ìyá mi bá òye. ọlọ́mọ yà yín wèrè ẹlọ́mọlẹ́yìn òde wọn ní ìfọṣọwọ́ ránṣẹ́ lé ẹlọ́mọ lóbìnrin kò ní sọ́kú ẹlọ́mọ lóbìnrin kò ní sọ́kú o ìfà fún láyọ̀ ìfà ẹ̀fọ́rẹ́ ṣògùn ìta ìfúrògbò àṣìṣọ́gbà ìta ìfúròyà sàádọ́ta ní oko tìmọ̀tìmọ̀ lálámà dáhùn ọmọ àwọn àgbò mọ́rí ọmọ ní dáná láyà òfin ìtọ̀ ní sílọ lóògbé jọ̀rọ̀bọ̀rọ̀ pàtàkì ní ìṣẹ̀lá òjò òwú o ètí mo wú àrọ̀wárọ̀ ẹ̀wọ̀n alákùrú tá a bá múlùú tá a mú fún èyí tó bá ti lẹ́kọ̀ọ́ yọ wá sí máa ń lọ lẹ́lẹ̀ bí kẹ̀nà kọ́ bá ṣe méjì wà lálùú já irú mi ṣe méjì máa gbòde kankan ọkùnrin bẹ̀rẹ̀ alápẹ̀rẹ̀ o bí a bá sọ jẹ̀ẹ́dẹ́ o ìbẹ̀ alápẹ̀rẹ̀. Ibẹ̀ alápẹ̀rẹ̀ o bí a bá sọ jẹ̀ẹ́dẹ́ ibẹ̀ alápẹ̀rẹ̀. ibẹ̀ alápẹ̀rẹ̀ o. ibẹ̀ bá sọ̀dẹ̀dẹ̀ ibẹ̀ alápẹ̀rẹ̀.
ìdojúkọ nígbà tá à ń plan ọdún yìí ìdojúkọ yẹn pọ̀ o. In fact àwọn kan dúró ní ìdúró pé ó mà ṣe ṣe wọ́n dúró tán gbógun gidi ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ifá mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè fún olú bàbá tí mo ní olúwọn Láṣọlágbádé Pọ́lá. He stood by me. Àwọn náà máa ní kí n fọkàn balẹ̀ kí n má worry kò sí nǹkan kan tẹ́nibọ̀dì máa ṣe fún mi pé lọ́ọ́ dáfá kí ni Ifá sọ Ifá ní ó yá lọ rúbọ kò sí nǹkan tó máa fi ẹ́ ṣe. Àwọn náà dúró tì mí gbágbágbá tó ní kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Then mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi náà àtàwọn ẹ̀gbọ́n mi Duchess of Cowries, ìyá nífà Fáṣẹ́sìn, àǹtí Àríkẹ́, àwọn tó àǹtí mi àǹtí Wùnmí, àwọn tó mọ̀ sí ogun tí tó ń gbé tì mí gbà yẹn nìyẹn tó dẹ̀ dúró pé kí n má worry everything is going to be fine. Owó náà nǹkan gbà mí ìgbà mi máa bẹ pé kò sí cháchá ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Olódùmarè. Èmi sọ fún Olumirin mo ní ọdún tí mo fẹ́ ṣe mi fẹ́ jẹ gbèsè mi ìfẹ́ máa rọ́ gbèsè san lẹ́yìn ọdún. Gbogbo nǹkan tá a ná fún ọdún yìí change la máa gbà nínú 10 million naira. Nínú 10 change la máa gbà nínú 10 million naira. Ọmọ òwò abẹ̀rẹ̀ planning ní June. Ibo ni mo fowó sí? Mi ìdẹ́ fẹ́ jẹ gbèsè. Mi fẹ́ jẹ ẹnikẹ́ni lówó. Olódùmarè dẹ̀ bá mi ṣe. Mi ìwọ gbèsè. Bá a ṣe in fact tẹ́lọ̀ mi bá ti pín ẹ̀lú ẹ̀ tí sanwó kinní kan màá ní ẹ ṣáà ní sùúrù títí ọ̀sán máa fún yín tí wọ́n bá sọ Olúmirin jọ̀ọ́ mi ìléyàn kọ̀ọ̀kan síbi kọ̀ọ̀kan á dẹ̀ tún ṣe títí di alẹ́ àná Olúmirin ṣe fún mi. A lot of things have really happened. So many water have gone under the bridge. But mo dúpẹ́ nítorí pé òkè bá mi ṣe òkè gbà mí Olúmirin gbà mí. Wọ́n fi mí lọ́kàn balẹ̀ wọ́n dẹ̀ ṣe nǹkan tí wọ́n láwọn máa ṣe fún mi. Ìbà èrè o èrè ojúbà o bẹ́ẹ̀ pé kí ìfọ̀n rí má ṣe bà èrè o èrè ojúbà aráàbò ìbà rẹ̀ o. Ìbà èrè o èrè ojúbà mojúbà mojúbà. Ìbà èrè o èrè ojúbà o.
mo dá o, ìbà ìbà, ìbà ni mo dá o. Mọ́júbà fọlọ́kọ, mọ́júbà ele, mọ́júbà ẹni rán mi ọmọ Ìbàdàn o. Ìbà ìbà, ìbà ni mo dá o, ìbà ìbà, ìbà ni mo dá o. Mọ́júbà fọlọ́kọ, mọ́júbà ele, mọ́júbà ẹni rán mi ọmọ Ìbàdàn o. Onílẹ̀ yìí mọ́júbà o. Ìbáṣẹ́ o, oyè oyè o, ìbáṣẹ́ o. Ẹ̀sọ́ lágbàdé mọ́júbà rẹ̀. Ìbáṣẹ́ o, oyè oyè o, ìbáṣẹ́ o. Ìbọ̀rìṣà lágbàdé mọ́júbà rẹ̀. Ìbáṣẹ́ o, oyè oyè o, ìbáṣẹ́ o. Ata ti dá ọmọ lè yọ, ata ti dá ọmọ lè yọ. Tẹ̀sí má jòló ró ọmọ olè o. Ata ti dá ọmọ lè yọ, ata ti dá ọmọ lè yọ. Tẹ̀sí má jòló ró ọmọ olè. Adámadù yẹyẹ, àjàjà ò máa mú bàbá. Adámadù yẹyẹ, àjàjà ò máa mú bàbá. Ọ̀bàrà ò arúgbó Ìjẹ̀ṣẹ̀, ọ̀bàrà ò arúgbó Ìjẹ̀ṣẹ̀. Ẹni bá sọ̀bàrà ọmọ rẹ̀ yẹ o. Ọ̀bàrà ò arúgbó Ìjẹ̀ṣẹ̀. Ẹni tí sọ̀bàrà ọmọ mi kò yẹ o. Ọ̀bàrà ò arúgbó Ìjẹ̀ṣẹ̀. Ẹ̀yin o. Èjìká bàlà rẹ̀ o. Ojúrò ń gbé o, aláṣà ọ̀gọ́mùdẹ̀ wuru. Òrìṣà Olúfọ́ ni Dáúdù Ọbàtálá. A ò rí Dáúdù tí fi lúrú jiyàn. A ò rí Dáúdù tí fi pẹ̀kìrì jẹ́ka. A ò rí Dáúdù tí fi lápasà jẹ́kọ̀ tí fi yọ́gọ́ ṣọ́yọ̀ngàn. Mi ìwá wá ọ̀dárẹ̀ màrè yọ. Mi ò wá ẹ̀dẹ́ fọ́pọ́ máa fún ẹlẹ́kùn mu. Àìsàìmọ̀ mi ò ní bá ọdẹ kàárẹ̀. Ìgbà àrìnláre, ìfọ́nilé o, ìfọ́nilé yèyé kùsùkù ọmọ orí yẹn ti sùn pàtẹ. Gbẹ̀gẹ̀dẹ̀ lẹ́rí fúnra bọ̀ láàyè. Alágbẹ̀bí ọ̀run mọ̀rímọ̀rí tí mo rí ọmọ tuntun òrìṣà yẹn. Ọmọ ọdún Kọ́ládé o ọmọ ọdún Kọ́ládé o ọmọ òròlú àdìgbàkẹ́ ọmọ ọdún Kọ́ládé. Ọmọ ọdún Kọ́ládé o ọmọ ọdún Kọ́ládé o ọmọ òròlú àdìgbàkẹ́ ọmọ olú. Ọlọ́dún ti bá dé yàwó wòran, òrìṣà ti dòde yàwó wòran. Òun lórí ìjà o tó sọ̀kò jẹ̀bi o, òun lórí ìjà o tó sọ̀kò jòrí o. Olódún ti dòde yàwó wòran. Olódún ti dòde yàwó wòran. Olódún ti dòde yàwó wòran. Òun lórí ìjà o tó sọ̀kò jẹ̀bi o, òun lórí ìjà o tó sọ̀kò jòrí o. Olódún ti dòde yàwó. Ọ̀ṣun ìyá mi kàárẹ̀ o, ikú gbọ́dọ̀ pa mí kékeré. Ọ̀ṣun kàárẹ̀, Ọ̀ṣun yẹ́yẹ́ mi kàárẹ̀, ikú gbọ́dọ̀ pa mí kékeré. Lóògùn ọ̀jàrí ẹ̀sọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Lóògùn ọ̀jàrí ẹ̀sọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Lóògùn ọ̀jàrí ẹ̀sọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Lóògùn ọ̀jàrí ẹ̀sọ́ pẹ̀lẹ́. Ìyá mi bẹ̀ kí o gbọ́. Ẹ̀bẹ̀ láyé fẹ́ mọ́lẹ̀. Ìyá ọmọ bẹ̀ kí o gbọ́. Ẹ̀bẹ̀ láyé fẹ́ mọ́lẹ̀. Omi o, aṣọ rẹ̀ aládé mojúbà o. Omi o, aṣọ rẹ̀ aládé mojúbà o. Omi o, aṣọ rẹ̀ omi o, omi aṣọ rẹ̀ ọ̀tá o, ọ̀tá olùgbèjà. Tàbí lọ́wọ́ alẹ́ rò ká o, oníṣẹ́ òkùnkùn o. Omi o, omi aṣọ rẹ̀ ọ̀tá o, ọ̀tá olùgbèjà. Tàbí lọ́wọ́ alẹ́ rò ká o, oníṣẹ́ òkùnkùn o. Agogo kómi àrò, ṣẹ̀kẹ̀rẹ̀ kómi àṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀, onílù máa ṣe fún lọ. Ìbàdàn ilé ìjọba gidi, ẹ lanu ẹ̀kọ́ ní. Agogo kómi àrò, ṣẹ̀kẹ̀rẹ̀
Àpòyìnbó fèdè dùn ṣẹ́wà o. Ó fèdè dùn ṣẹ́wà o. Àpòyìnbó fèdè dùn ṣẹ́wà. Ẹ̀gún tó bẹ̀ lára rẹ̀ ó lé lérí wo ìbà ìbà ìbà. Ewúrẹ́ tó wọlé tí kò sáàtò ẹgbẹ̀rún àmúso. Ọmọdé tí ń bẹ lóde ilẹ̀ yìí tàbí mo ṣe. Àpòyìnbó fèdè dán ṣẹ̀wà. Ẹ̀bùn tó bẹ lára rẹ̀ ó lé lérí wo ìbà ìbà ìbà. Ṣàwòrò mírèlé, onílẹ̀ mírèlé, fẹ́ ṣàwòrò. Ó ń fẹ́ ṣàwòrò. Àwa lọmọ onílẹ̀ àtẹ̀jẹ́jẹ́. orí o máa payà mí lẹ́kún. Òrìṣà ewé má payà mí lẹ́kún o. Orí o máa payà mí lẹ́kún. Òrìṣà ewé má payà mí lẹ́kún o. Ẹ jẹ́ ká parékè fún mi là. Pàrékè. Ẹ jẹ́ ká parékè fún mi là. Pàrékè. Rékèrékè tèmi lè kó pọ̀. Pàrékè. Rékèrékè tèmi nà kíkà. Pàrékè. Rékèrékè tèmi lè kó pọ̀. Pàrékè. Ẹ mọ̀ pé yéyéyé. Ẹ ṣe é. Ẹ mọ̀ pé yéyéyé bàbá. Bàbá ò má jọ̀rọ̀ wá ó fún ẹ. Ọlọ́dún bàbá ò má jòlù ayé tí wà lọ. Shower me for one time. Shower me for two times. Shower me for three times. Shower me for 4 times. Shower me for quarter times. Say àlàwé o. Say àlàwé o. Ó ṣe ìlú òyà. Ó ṣe ìlú òyà. Ó ṣe babaláwo. Ìgbà ò jẹ́ kọ́mọ lè ìwé ọgbọ́n. Òkìtì ò jẹ́ kọ́mọ lè ìwé ọpọlọ. Ẹ̀rọ ọmọ lè ìwé tó bá ti ṣàní òkàn. Rìrọ̀ ìwé kọ́mọ ọ̀hún lọ́gbọ́n. Kárí Yorùbá ní ó ṣọmọ ọ̀hún lè ṣe léwo mi léwo mi. Léwo mi léwo mi. Owó òfé lè kúrò jàre.
ọtí yìí dùn. Ọtí yìí dùn. Ẹ lè máa wé egun gbogbo olówó ojú wa o. Egun bá ṣubú. Egun bá ṣubú. Ọ̀tẹ̀ ni ó gbé. Ẹ lè máa wé. Ẹ lè máa wé. Ìbẹ̀rẹ̀ láwà o. Ìbẹ̀rẹ̀ láwà ikú ẹ̀kọ́jà ìbẹ̀rẹ̀ láwà. Ìdàgbàsókè o. Ìdàgbàsókè ilé wa wà wá ìdàgbàsókè. Ẹ bá ń dàgbàsókè o. Ẹ bá ń dàgbàsókè o. Olóríire dà o. Olóríire dà o. Olóríire dà o. Olóríire dà o. Bí mo bá pè ọ́ kò jẹ́ mi, àbí a máa gbọ́dá gbọ̀rọ̀gbọ̀rọ̀. part tó múnú mi dùn jù ni ìgbà tí mo rí bàbá àti ìyá mi lórí ìjókòó. Ẹ mọ̀ pé mo máa ń sọ pé àti àwọn àbúrò dáàdì mi àtàwọn àbúrò mi, torí èmi nìkan ni mo ṣẹ̀ṣẹ̀ ṣe ní family mi, and this is the first time táwọn òbí mi tó tiẹ̀ máa jáde kúrò nínú conclave Christianity wọn tó máa ní akínọ́tẹ̀ ṣe nínú ṣẹ̀ṣẹ̀. That was the first time. In fact, I didn't even know they were going to come nígbà tá à ń plan because lórí ìṣàní, but wọ́n wá. That was the best part of it. Seeing my parents giving me their support, praying for me, telling me that àwọn fọwọ́ sí nǹkan tí mo ṣe, so àwọn dẹ̀ ní láti show up. Ìgbà tí mo rá àwọn àbúrò mi, tí mo rá àwọn ọkọ mi àtàwọn family wọn and everybody that also came, seeing that I know people and they have my back is the happiest thing of this festival. It's the highlight. And bí Olumirin ṣe jẹ́ wa rẹ̀ pé bí mo ṣe ń ròyìn òun náà ló jẹ́ òkè. Gbogbo àwọn tó wá náà lè jẹ́rìí bí òkè yẹn bó ṣe rí. Àwọn èèyàn gan ló fi hàn mí pé kí n wòkè. Lẹ́yìn pé bí mo ṣe ròyìn yẹn náà làwọn èèyàn bá inú mi dẹ̀ dùn.
dùn gan because gbọ́ngbọ́n kan sí nígbà tí adókè káàtì ẹ̀ tó kúrò nílé làwọn arúgbá ti gẹ̀gbìn inú ẹ̀gbùn náà wà láti ìgbà tá a fi délé tá a kúrò nílé títí tá a fi gòkè kódà méjì nínú wọn kò fọwọ́ sí orí nǹkan tó gbé rárá wọn ò fọwọ́ bó ṣe dókè gan òye mi lè sọ pé báyìí ni mo ṣe mọ̀ torí ẹ̀rù gan bà mí pé báwo làwọn arúgbó ẹ̀ ṣe fẹ́ gbé because ọ̀dọ̀ Olúmirin ó jẹ́ ẹni tó àwọn tó wá bẹ́ẹ̀ mọ̀ pé kì í ṣe ibì kan tí èèyàn kàn lè kù gìrì lọ bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ ẹ̀rù gbà yẹn successfully. Ìbà ògúnlákàyé ọ̀sìn mọ́lẹ̀. Ìbà ògún oníkan ò ní ẹ̀jẹ̀ mọ́ àtọ́lùmọ́ràn. Ìbà ògúnlákàlàkàlàkàyé o. Oníjà àyámọ́ bàjá. Ògún oníjà kàtàkó ògún ni bàbá àbọ̀. Lákàyé dákun mọ́ dá mi ní gára ọwọ́ mi ọ̀tún. Ògún dá mi ní gára ọwọ́ mi òsì. Ògún dá mi ní gára lọ́nà ẹsẹ̀ mi. Ìbà o. Ṣọ̀gbọ́n Olúkòso àtàtà yẹ́rìyẹ́rì. Iná lójú iná lẹ́nu. Iná lò lédè. Ògún gẹ́gẹ́ bí olókòkò ọba kò tó wọ̀lá. Báníyẹn bá gbé kókòkò lágbàlá ọba ní kétí. Ṣọ̀gbọ́n ní ọba ń ṣẹ́gun ọ̀tá mi orógbó ni ẹ mú wá. Ṣọ̀gbọ́n èèdò bí yó. Máa ń bí arígbọ́ ọta ṣẹ́gun. Àràbà ń bí arígbọ́ ọta ṣẹ́tẹ̀. Ṣọ̀gbọ́n Olúkòso. Ìbà gbọ́nìrègún ọlọ́jà oríbójó. Ìbà bàbá o ìbà ayẹyẹ. Mo kí gbogbo babaláwo. Mo kí gbogbo Ọlọ́bàtálá pátápátá. Mo kí gbogbo olóòṣà wípé òòṣà èèpà o. Mo kí gbogbo àwòrán Olúmirin. Ikú àfìdíbalẹ̀ níbẹ̀ ni. Mo kí gbogbo ọmọ wa ọmọ Olúyẹyẹ. Wọ́n láfìyè ní kí bàbá mi gbogbo ọ̀la. Ìbà bàbá mi o. Gbogbo Ọlọ́ṣun. Ọ̀ṣun onídùú agbẹ́nibúṣọlá àpẹ́lódò sọ̀rọ̀ ọmọ. Yèyé Ìjẹ̀dẹ̀ o, Yèyé Ìjẹ̀ṣà, Amọ̀gbò Márò. Yèyé mi o, ọ̀dàdé gbogbo ẹ̀rí o, 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 ẹ̀rí o. Ẹ̀dá mi tó tí èmọ̀dá àwo yóò mú lẹ́yìn ọ̀jẹ̀ tù jẹ́ pẹ́pẹ́yẹ. Jẹ́lẹ́jẹ́ lódò. Omirin bá sí. Ìyá mi olómi o, arúgbó olódò tí ń jègbó funfun. Àwo yóò. Ẹ̀gbọ́n mi ọ̀gá ògo ẹ̀yin dá o. Ẹgbẹ́ ọ̀gá ògo ṣe wà nílé. Ẹgbẹ́ mi ọ̀gá ògo ṣàṣà lábàtà. Ẹkùn atẹ́lẹ́sì tẹ̀lé. Ìyálóde o, owó nàbí o. Àgòkìtì jákúrege. Ìgbòdo wá o. Gbòkèrò ayọ̀kọ̀ mi.
mo tún wá lọ kí oníkan òní àánú ni mo rí bá o. Ìbà o. Ìbà o. Ìbà làkọ́kọ́ ṣe. Ìbà o. Mo rí bá. Ìbà o. Ìbà o. Ìbà làkọ́kọ́ ṣe. Ìbà o. Ó ṣe bá yẹyẹ Akínlá. Yẹyẹ Akínlá. Àkọ́bí Odùduwà. Bẹ́ẹ̀mọ̀ ní ti yẹyẹ Akínlá. Kí mi má kí Odùduwà tẹ̀wọ̀n rọ o. Erin-Ijesha. Ìbá mi kí yẹyẹ Akínlá o. Méjì lòrìṣà tí ń bẹ lókè bẹ̀ wò ké bẹ níbẹ̀ ó jàre. Òkè o. Òkè kẹ́nu ìyàn kí mi yá fún ọ̀nà òkè sọ́ra dọ́ta. Ọmọ wa mo lúyẹyẹ. Létí àwòrò ẹ̀yin ló ní kan òní, ẹ̀yin la ní pa ìfòsà, ẹ̀yin la ní pa ìfòkè, ẹ̀yin gangan ló nílé o. Mo kí gbogbo ọmọ náà níbo lóye ẹ bá mi tàrà mọ́ ẹ̀dán o. Ìbà onílé mi Ògbódùwọ̀rà, ọba tẹ́lẹ̀ rẹ̀ kárí ayé. Erin-Ijesha, ìbá mi kí yèyé Akínlá o. Erin-Ijesha, ìbá mi kí yèyé Akínlá o. Pé mo bímọ l'Olúmirin ládùúgbẹ́. Erin-Ijesha, ìbá mi kí yèyé Akínlá o. Erin-Ijesha, ìbá mi kí yèyé Akínlá o. Pé mo bímọ l'Olúmirin ládùúgbẹ́. Ẹni mímú ní ìbọn ni ènìyàn mímú ní mọ̀nìyàn. Olúwo ìdí ànilẹ́kẹ́ ló pè mí lọ́jọ́ tá à ń ṣe she's not Satan. Ó ní màmá oríkì, mo fẹ́ kẹ́ ẹ wá lọ kọrin, mo bá débẹ̀. Mo bá bá bàbá mi o, gbogbo ọ̀la. Olúwo ńlá tí mo fi tọwọ̀tọwọ̀ dárúkọ wọn Olúwo. Ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé. Mo bá owó mi dé pàdé lọ́jọ́ ọjọ́rùn ó ṣe dáadáa sí mi. Ìgbà tí mo tún máa wo wájú mo rí awẹ́lẹ́wà obìnrin gbogbo sí funfun. Onínú funfun ọlọ́wọ́ funfun. Ọwọ́ bàtà funfun. Ó léyìn funfun. Erin-Ijesha, ìbá mi kí yèyé Akínlá o.
Òyígíyigì ọ̀tá omi o, òyígíyigì ọ̀tá omi. Òyígíyigì ọ̀tá omi o, òyígíyigì ọ̀tá omi. Àwàdò yígíyigì a ò kú mọ́, òyígíyigì ọ̀tá omi. Omi wọ̀nyàn rìn gẹ́rẹ́rẹ́ o, omi wọ̀nyàn rìn gẹ́rẹ́rẹ́. Omi wọ̀nyàn rìn gẹ́rẹ́rẹ́ o, omi wọ̀nyàn rìn gẹ́rẹ́rẹ́. Omi ò lápá, omi ò lẹ́sẹ̀, omi wọ̀nyàn rìn gẹ́rẹ́rẹ́. Àtẹ́lẹsẹ̀ abara pẹlẹbẹ. Òun ló dífá fún ẹni tí apá ò ká, orúkọ tí a ń pè òkè. Ó ní 20 ọdún òní o, òkè ń bẹ láìkú o, gbẹ́ngbẹ́ng, gbẹ́ngbẹ́ng ní tòkè, òkè gbẹ́ngbẹ́ng. 200 ọdún òní o, òkè ń bẹ láìkú o, gbẹ́ngbẹ́ng, gbẹ́ngbẹ́ng ní tòkè, òkè gbẹ́ngbẹ́ng. Mo kí gbogbo àwọn ènìyàn tí a wá bá wa ṣe àjọ̀dún Olúmirin lé ní o. Àtọmọdé àti àgbà, àtọkùnrin àtobìnrin, àtonílé àtàlejò. Mo gbà ládùúrà fún yín wípé a máa rọ́dún ṣe o. Wọ́n ní ojú òòṣà yìí rí bí, bẹ́ẹ̀ ni tàwọ̀dì kì í rọrùn, ojú yín ò ní rí bí o. Ikú kan kì í pa ẹ̀tà sí ojú ìbànújẹ́ ìran, bẹ́ẹ̀ ni ṣẹ̀kẹ̀rẹ̀ kì í bá wọn ròde ìbànújẹ́. Ẹ ní rí bí, ẹ ní rí bí àìsàn. Yóò máa dára fún yín, nítorí pé àkàmàlà àgbò kì í pọdún jẹ. Ní ìwòye ọdún tó ń bọ̀, Ọlọ́run yóò dẹ́ ẹ̀mí yín sí, ẹ wà níbí. Ọdún ò ní pa wá jẹ o. Mo tọrọ àlàáfíà fún yín, mo tọrọ àìkú baálẹ̀ ọrọ̀, mo tọrọ ara líle, mo tọrọ ìgbéga ni yóò máa jẹ́ ti yín o. Àníkún owó, àníkún ọmọ, àníkún ọrọ̀, àníkún àsìkí àti àlàáfíà ni yóò jẹ́ ti gbogbo aláṣẹ Èdùmàrè. A ó ṣẹ́gun ọ̀tá o, a ó rẹ́yìn odi o. Ire, ayọ̀, ìbùkún, ìgbéga, àṣeyọrí ni yóò jẹ́ ti gbogbo wa o. Ilé wa rójú o, ọ̀nà wa ráyè o. Àkú ọdún o. Mo jẹ́ láyọ̀ dé. Jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Olúwo ńlá Ṣọlágbadé Pópóọlá àti ìyá mi Chief Mrs. Jókòtífá Abíọ́lá Pópóọlá. Ìyá mi ìyàwó bàbá Pópóọlá náà ni wọ́n, ìyá Yọ̀sọ́lá màmá. Mo dúpẹ́ gidi lọ́wọ́ wọn. Mo dúpẹ́ lọ́wọ́ àǹtí mi àti Dọlápọ̀ Pópóọlá, Ifágbélúṣọlá Pópóọlá, ọkọ níbẹ̀ Pópóọlá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo Pópóọlá family because wọ́n dìde o, wọ́n dìde gan ni. Without them I don't know. In fact, Sherry Baba Pópóọlá himself is such a very 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 great man. Tí mo dúpẹ́ lọ́wọ́ wọn gan. Torí kò sí nǹkan tí mo ṣe tí wọn kì í bá mi dá sí. Wọ́n dẹ̀ dìde, wọ́n bá mi ṣe pẹ́ gan ni. Mo dúpẹ́ gan ni àti gbogbo àwọn temple wa, Ògbè Alára temple, secondary ward family worldwide. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n ṣe gan ni. Wọ́n kò dìde mi. Mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi. Ayọ̀ Ewébíyì. Èèyàn láṣọ mi. Mo dúpẹ́ gan. Thank you so much ma. Ẹ ṣé mo dúpẹ́ gan ni. Ẹ ṣé o. Then mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Kábíyèsí Ọ̀kínbalóró 2. Ọba Isaac Adéyẹbá Ayẹni. Bàbá ni bàbá mi. Wọ́n ṣe gan ni o. Wọ́n ṣe mo dúpẹ́ gan ni. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá Ọ̀rọ̀ṣun. Bàbá Ọ̀rọ̀ṣun ẹ ṣé o. Mo dúpẹ́ gan ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àwòrò òòṣà ní Erin-Ijesha. Àwọn náà dúró tì mí. Tí wọ́n ní rárá ọdún eléyìí a máa ṣe, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi, àmákùwọ́n ní ìyá ọba, ìyá Adé, àbúrò kábíyèsí náà ni wọ́n. Mo dúpẹ́ gan lọ́wọ́. Mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ àbísí. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá Rísà. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá Orí Adé local government, the police headquarters. Wọ́n ṣe gan ni. Mo dúpẹ́ lọ́wọ́ PDPO wọn ní Ìjẹ̀bú-Jẹ̀ṣà. In fact, wọ́n dúró tán and wọ́n dẹ̀ ṣe dáadáa sí wa. Mo dúpẹ́ gan lọ́wọ́ wọn.
mo dúpẹ́ lọ́wọ́ alára mi jà ẹ ṣé, thank you for always showing up for me. Mo dúpẹ́ lọ́wọ́ Duchess of Cowries, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn supporters mi tí wọ́n sí ní Nàìjíríà tó wọ́n kàn wá. Mo dúpẹ́ lọ́wọ́ ìyánífà Ifátúnmiṣe Ọ̀ṣuntọ́lá. Mo dúpẹ́ lọ́wọ́ spiritual wife. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tẹ́nítẹ́ní. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí mo dúpẹ́ lọ́wọ́ púpọ̀, àwọn ọdẹ Erin-Ijesha, gbogbo àwọn èrò, gbogbo àwọn tó wà lẹ́rìn-Ijesha, then my Fakokun's family tó wà lẹ́rìn yìí, wọ́n dúró tán. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá Ọ̀ṣun Ẹ̀rìn Òkè tó wá, àti gbogbo àwọn ìyá Ọ̀ṣun tó wá pátápátá, mi mélòó rí. Gbogbo mo fẹ́ ṣọdún, they all showed up. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pátápátá. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó wá, àtàwọn tí mo rántí, àtàwọn tí mi rántí. Ẹ ṣé o, mo dúpẹ́ o, thank you so much. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn eégún mi nílẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ Olumirin fúnra ẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ fá mi, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òòṣà mi pátápátá nítorí pé mo ṣe ń pè wọ́n ni wọ́n ń jẹ mi, wọ́n dojú tì mí rí, wọ́n dẹ̀ dojú tì mí lórí ilé. Mo dúpẹ́ lọ́wọ́ ìyánífà Jókòtìfá, mo dúpẹ́ lọ́wọ́ apẹ̀tẹ̀bí 001 ìyánífà Àdùkẹ́ Awóṣadé, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn àpèkẹ́ onífà, mo dúpẹ́ lọ́wọ́ my Black Festival, mo dúpẹ́ lọ́wọ́ Déwùmí Lagos, mo dúpẹ́ lọ́wọ́ Pẹ̀lúmi Olúwapẹ̀lúmi, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó wá pátápátá. Mo dúpẹ́ lọ́wọ́ my own mother, my father, my younger ones, my son. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó tẹ̀lé mi wá, mo dúpẹ́ gan. Ààrẹ Àsùnyẹrẹ, ẹ ṣé, mo dúpẹ́ gan ni bàbá mi, ẹ ṣé o. lásìkò tá a dẹ̀ sílé níyìí àti bẹ̀ sí ń rí yàtọ̀, ìgbéga máa wọnú ìlú wa, àwọn iléeṣẹ́ ńlá máa wọnú ìlú wa, àwọn àgàn bẹ̀ wọ́n máa di ọlọ́mọ, àwọn aláboyún bẹ̀ wọ́n á máa bítíbitì re, àwọn ọmọ ọwọ́ wa wọn ò ní yàn kú, àwọn tó wà lẹ́yìn òdíngbà tá a bá máa ṣe lọ́dún tó ń bọ̀ gbogbo wa jọ máa péjú gbésẹ̀ ni, àwọn tó dẹ̀ ń lọ lẹ́ni tán ń padà wọn ò ní farapa nípa ti ara, wọn ò ní farapa nípa ti ẹ̀mí, àwa náà tá a wà nílé a ò ní farapa, ìlú yìí á túbọ̀ máa tẹ̀síwájú sí ni. Ọba dánidáni, ọba túnidá, ọba aláránṣẹ́ ẹ̀dá, ọba eléṣùwàdà, ọba dánidáni là ń pò ṣàlá, ọba túnidá òun là ń pọ̀rùn nílà, ọba aláránṣẹ́ ẹ̀dá òun là ń forí ẹni, ọba eléṣùwàdà là ń polódùmarè, ọ̀ràngún méjì ò pa odò, ẹ̀yin lẹ̀ ń bálé ayé ẹ̀yin lẹ̀ ń báláyé ṣe táyé ní fi ń gún, ẹ̀yin lẹ̀ ń báláyé ṣe tílé ayé wọn fi ń dára, ẹnìkan rí ìdí òkun ẹnìkan rí ìdí ọ̀sà, gbogbo nǹkan tá a bá ti ń ṣe ní ayé kó máa gún sí rere o, kó dáa, kó dùn, káyé wá dùn, káyé wá dáa, kọ́nà wá là kí rere kó jẹ́ tiwa, ọmọdé kankan kẹ́nikẹ́ni àtọmọdé àtàgbà àtobìnrin àtọkùnrin kọ́ máa wádìí wá síbi o, kọ́ máa wádìí wá síbi, kọ́ máa ráyè máa rídìí wa o, kọ́kàn wá balẹ̀ kínú wá dùn, kí gbogbo àdáwọ́lé wa báyìí kó bẹ̀rẹ̀ sí ní bọ́ sí rere o, gbogbo àwa tá a wá kó ọgí ilé pátápátá òun náà la máa wá fọ́dún tó ń bọ̀. Ẹni tó sọ wípé tó Olúmirin gbogbo nǹkan sẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ Olúmirin lánàá pátápátá òun Olúmirin á ṣe o, àti gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ sí event yìí tán lónìí, gbogbo àwọn tán lọ́wọ́ sí tí wọ́n fowó ránṣẹ́ torí pé wọn ò lè wá, àbùdí ni tolókun, àbùdí ni tọlọ́sà, gbogbo bí tẹ́ ti mú owó jáde àbùdí ni ó máa jẹ́ fún yín o, ẹ rówó ná, ẹ rájẹ ṣe, ẹ ní sọmọnà, ẹ ní rí wàhálà ayé, ẹ ní rí dààmú, inú yín á dùn, ọkàn yín á balẹ̀, ẹ̀mí yín á gùn, mi ní gbọ́ bí sẹ́nikẹ́ni, ẹ̀yin náà dẹ̀ ní gbọ́ bí sẹ́mi náà. Ọdún tó bọ̀ ilé tó ń bọ̀ yìí gbogbo wa pátápátá látújọ máa péjú ṣe o, àpéjú ṣe nínú ìrọ̀rùn, àpéjú ṣe nínú àlàáfíà, àtúwá péjú ṣe pẹ̀lú ọpẹ́ torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti sọ̀rọ̀ nǹkan, gbogbo ẹ̀yin tẹ́ tọrọ àtẹ̀yin tẹ́ wá ṣiṣẹ́ ń bí lónìí, gbogbo yín pátápátá lè máa mú èsì yín wá o, tẹ́ sọ pé lóòótọ́ iṣẹ́ lẹ́ ń bọ̀ wá ṣe, ṣùgbọ́n Olúmirin ṣe báyìí fẹ́yìn náà, ẹ̀yin náà ẹ fẹ́ wá mú ẹ̀jẹ̀ tí yín wá, bẹ́ẹ̀ ló ṣe máa rí o. Olumirin ṣe